Welcome to Leka Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, gbogbo wa náà ni a ti ń retí contribution àwọn èèyàn lọ́tún lósì nípa ọ̀rọ̀ Baltasar tó ṣẹlẹ̀. So àwa rí i pé Sister Yinka TNT wọ́n ṣe program, wọ́n ṣe show lórí Facebook page wọn, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tó bá jọ báyìí ni Sister Yinka TNT náà máa ń deliberate lé lórí. So ìgbà tán ṣe program, àwọn èèyàn pè wọlé lóríṣiríṣi, so àwọn èèyàn comment, a lot of comment. Ẹ dẹ̀ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí, different perspective ni àwọn èèyàn fi máa wò from different angle. So oríṣiríṣi comment, oríṣiríṣi analysis làwọn èèyàn ṣe lórí ọ̀rọ̀ Mr. Baltasar. Ẹ dẹ̀ mọ̀ wọ́n ní èèyàn máa ń pé gbọ́n ni, èèyàn kì í pé gọ̀. So and then wọ́n ní ibi tí ọgbọ́n ẹnìkan bá pín sí, ibẹ̀ ni tẹnìkan ti bẹ̀rẹ̀, so èèyàn ò lè gbọ́n tán. So nínú program yìí àwọn èèyàn tán pè wọlé, wọ́n sọ a lot of ọ̀rọ̀, wọ́n sọ oríṣiríṣi experience tí àwọn ti ní nípa gbogbo àwọn irú nǹkan báyìí. So a máa play fídíò Sister Yinka TNT fún yín, so ẹ máa gbọ́ bí àwọn èèyàn ṣe comment, because kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nílé ayé yìí èèyàn máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wo fídíò, kẹ́ ẹ gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Àbúrò mo mọ̀ pé ẹni mo fẹ́ báwo fídíò tó sẹ́ẹ̀dì sí mi tí mo ní mo ti ní, èmi náà ti ní tó pọ̀. Báwo lo ṣe fíìmù gbà tó wo fídíò yẹn, kí ló rí sí? Àǹtí ká mo wo fídíò yẹn, ara mi dẹ̀ ń dìde. I swear to my living God, èmi nìkan mo wà nínú ilé, mo wo fídíò yẹn, okó dẹ̀ ń wù mí dó. Okó ò ní wú ẹ̀ dó báwo? Ọmọ àǹtí Yinka, ọkùnrin yẹn mad, ó good man. Honestly, ó mèrè ṣó mọ̀ bòdó. Tẹ́ bá tún rí okó ẹ̀ ńkọ́, okó yẹn dìde ni, kò tẹ̀ nídìí any foreplay fún okó yẹn láti dìde. Okó yẹn is always ready. Kò dẹ̀ fọwọ́ kan kankan mú dání báyìí ni, ó kàn ń lọ báyìí. Always ready ni. Kò tí o dẹ̀ sọ pé ó lo mi ò dẹ̀ sọ pé ó lo any enhancement. Ìyẹn ni mi wá mọ̀ torí àríbi, torí kò dà rárá. Ojú ẹ̀jẹ̀ máa rí pé eléyìí kò wá tí sí. Ẹ bọ̀ kò dà rárá, kò dà rárá nínú àwọn fídíò yẹn, àwọn obìnrin yẹn ló ń dà. Ó kàn ń dóbò lọ, ó kàn ń dó wọn lọ. Ẹ bọ̀ àwọn obìnrin yẹn ló ń dà, òun ò dà. Àwọn obìnrin yẹn ló ń dà, ó ń dó wọn dàmíra ni. Táwọn obìnrin yẹn bá fẹ́ dàmíra, wọ́n á pariwo ọjọ́ wọ́n á fà mú àwọn obìnrin yẹn gan, wọ́n á tún fà níbi tó ti Ọlọ́run ọba o, wọ́n á tún fà mọ́ra níbi tó ti ń dóra wọn. Tó o bá ti mọ̀ bòódó bẹ́ẹ̀ yẹn, wọ́n á dóyàwó ẹ̀, gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Àfi tí ẹ bá ti jọ dàgbà, tíyàwó ẹ bá sì wà lórí eré, tó bá pàdé irú èèyàn yẹn, á do lẹ́ǹkan, á lọ tọrọ bàbá wa tí ń bẹ lọ́run nínú ilé. Àǹtí Yinka, ẹ wo àwọn ìyàwó lé nídìí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn as ọkọ. Ó máa lọ dó níta, wọ́n á pàdé ẹ̀, wọ́n á lọ tọrọ ìbáríjẹ̀ṣẹ̀ nínú ilé, kẹ́ kó sì dànù ẹ̀yọ́ ní ẹ máa tàn wá jẹ, ẹ wọ́n fẹ́ rán ní kó fi Kristi kí ni? Ẹ jọ̀ọ́ ẹ má rí Kristi fi, ẹ má rí Jésù fi mọ́, ẹ ti ń rí fíjù. Kí ló kò síbi tọkùnrin yẹn ò ti ṣe o. Ó ṣe ní beach, ó ṣe lọ́nà, ó ṣe lábẹ́ igi, ó ṣe nínú ọ́fíìsì, ó ṣe lábẹ́. A tún mú ìdí, wọ́n bá máa fíńgà wọn kọ́, ó máa yọ dí wọn, ó máa yọ ìfúrọ̀ wọn yẹn sókè báyìí, á fíńgà wọn ni. A wá fi ọwọ́ méjèèjì á fi ga ìdí yẹn sókè báyìí, á wá kì í sí. Àwọn ọmọ yẹn gan. Ó break unbreakable record. Mi ò sọ pé anybody lè break record. Àwọn ọmọ tó ń dógo, wọ́n máa gbé ẹsẹ̀ kan sórí tébù, wọ́n á gbẹ́sẹ̀ kan sílẹ̀, wọ́n ń wọ pátá lọ bá. Wọn kì í wọ pátá lọ bá. Wọ́n ṣe nítorí owó tó fẹ́. Wọ́n ṣe nítorí owó, ó mọ òbòdó. Ó dó àbúrò president Ethiopia, ó dó àbúrò president. Àwọn ìyàwó senator, àwọn ìyàwó gbogbo wọn ló ń dó, ó kàn dó àwọn top people, ìyàwó wọn ló ń dó. Àwọn tẹ́ pé wọn ò ní time fún ìyàwó wọn. Exactly. Ẹ wo ọ̀gá ẹ̀yẹn mo gbé fún ma. Example nǹkan tó ń ṣẹlẹ̀, mo ti gbọ́dọ̀ àrèjà. Example nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn married women lẹ́rí yẹn. Gbogbo kíní mo ti sọ tẹ́lẹ̀ tó wọ́n gbógun tì mí. Nígbà mi tó bá rí pé àwọn nǹkan tí ò yẹ kí n máa sọ nípa wọn mò ń sọ, wọ́n máa gbógun tì mí. Tó o bá dóyàwó ẹ̀ dáadáa, imagine kó lọ fẹ́ ìyàwó tó jẹ́ ex fún máa yẹn.
tí ó dẹ̀ tí máa yẹn ti ń do dáadáa kí wọ́n wá máa dó ìyàwó yẹn kó máa do ní ṣúkẹ́ kò wá ní pé kò ní rántí máa yẹn gbogbo ìyàwó ilé tẹ́ ẹ̀ bá ti dó dáadáa tí wọ́n bá ti ní ex wọ́n máa rántí ex wọn máa lọ do tí ex wọn bá mọ̀ bó dójú yín lọ kẹ́ gbàgbé òṣì bó ṣe ṣẹlẹ̀ gbogbo ọkọ tẹ́ ẹ̀ bá ti fún lóbòdó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ máa hold on to your ọkọ tẹ́ máa ní kò ní jáde kíní kan kò sí tẹ́ bá kó ọkùnrin 100 ilẹ̀ hardly lẹ máa fi rí méjì tí ò ní nírú nǹkan tí máa yẹn ní nínú fídíò tó record tí ò ní lọ́wọ́ tó ò bá ní lọ́wọ́ wọn ò lè róbòdó wọn ò lè rí ìyàwó lédò wọn ò lè rí ìyàwó lédò wọn kàn máa fi okó gbá ojú òbò pàpàpà kó tó wọlé wọn ò ní rínú léwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá bọ́ra lẹ́ ní ọkọ mi máa ń lé mi káàkiri inú ilé ni o lẹ́yìn 15 years 20 years marriage ọkọ mi máa ń lé mi káàkiri inú ilé ni o tó bá ti rí mi tí bá ti wọṣọ báyìí ọkọ mi máa lé ìwọ kọ́ ló rò tó kó ẹ̀ fi lè má tanra ẹ̀ ìwọ kọ́ ló rò àfi ọkùnrin tó bá ti dàgbà bóyá tó ti ń wọ bí i 60 something ìwọ kọ́ ló wò a lot of things ló máa rí a lot of archives ló máa go back sí nínú ọpọlọ ẹ̀ and ṣe wá tún wá rí máa yẹn mi tún ní rule out hypersexuality which is compulsive sexual behavior tí ọkùnrin bá ní ó máa ń ṣe ọkùnrin ó máa ń ṣe obìnrin but ọkùnrin ló máa ń sábà ṣe tí ọkùnrin bá ní tó bá ní hypersexuality disorder nígbà míì wọ́n máa ń behave bẹ́ẹ̀ yẹn because wọ́n máa ń dwell on fantasy no máa ń fẹ́ try nìkan sọ̀rọ̀ nípa fetishism kò ṣe eléyìí ò ń ṣe fetish tí elédìí yẹn ń sọ lórí TikTok ni àwọn tó máa ń dó nǹkan tí ò lẹ́mìí bóyá tó ń dó keg tó ń dógi tó ń dó nǹkan tí ò lẹ́mìí àwọn yẹn nìyẹn eléyìí à ń sọ̀rọ̀ pé fantasy ọkùnrin míì wọ́n tó bá ti ní compulsive sexual behaviour ẹlòmíì máa ń ní ó máa ń sábà wà lára àwọn tó bá ní ADHD tó bá ti ní kinní yẹn kó jẹ́ pé àwọn neurotransmitters wọn bí dopamine serotonin ó ń ṣeré ó ń play up kò normal kò balance chemical imbalance tó bá ìgbà míì tó ń bá ní sexual activity kò great gan wọ́n lè má get ara wọn àwọn torí gbogbo nǹkan gbogbo ìwà tí máa yẹn wù tẹ́ bá lọ wo symptoms tẹ́ bá lọ wo àwọn characteristics of àwọn tó máa ní sexual àwọn tó máa ní compulsive sexual behavior or hypersexuality tẹ́ bá lọ wo gbogbo àwọn symptoms yẹn ẹ rí pé ó fẹ́ bá máa yẹn mu because wọ́n máa ń fẹ́ dwell on fantasies and fantasy ni máa yẹn create around ẹ̀ gbogbo nǹkan tó ṣe ń record tó ń keep ẹ̀ yẹn fantasy ni mo wá sọ fẹ́ nìkan mo ní another thing tó lè fi carry marriage going another thing tó lè fi torí àwọn èmi ò fẹ́ kí máa bá àwọn tó máa ń wà myopic àwọn tó máa ń sọ pé marriage is not about there is moral wo lẹ fẹ́ ní ẹ̀ ń dóra yín for crying out loud the only moral ni pé ẹ lè dóra yín nínú wájú àwọn ọmọ yín moral wo lẹ fẹ́ ní nínú marriage tẹ̀fẹ̀ kí marriage yẹn kó dúró the only moral ni pé ẹ lè obìnrin ò gbọ́dọ̀ lọ dó ìdókùdó ẹ̀dẹ̀ láti bọ̀ tẹ́ bá ti sọ pé a lè lábù ara wa moral ni a lè dó ọmú ara wa moral ni a lè dóra wa nínú tọ́ílẹ̀tì òórùn moral ni a lè dóra wa nínú kíní moral ni àwọn tó dẹ̀ lè gbà kan dó lódò ṣòbẹ́ ti rí wọn pé wọ́n dó wọn lódò àwọn obìnrin kan wọ́n á dó ọkọ yín lódò wọn fantasy ló ń create irú nǹkan tí ọkùnrin yẹn create sí tí àṣírí yẹn ò bá tú tí kì bá ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ wàláhì òbò ìyàwó ilé ẹ̀ ò lè sú because anytime tó bá ti fẹ́ bó bá tiẹ̀ ti sú gan ìyàwó yẹn ò ní mọ̀ anytime tó bá fẹ́ dóbò báyìí tó bá rántí bó ṣe ń dó bó ṣe ń mu okóhun lórí omi níwájú màmí wọ̀tá bó ṣe ń mu okó níwájú omi odò wàláhì okó yẹn máa dìde ní ìyàwó ilé àdèrò bóyá òbò òun ló lé okó wàrà sòbò kan mo ń sọ fún pé ẹ lọ create fantasies around yín ẹ lọ create fantasy àwọn kan ní mọ́ra ni kíní kan gbé ọkọ ẹ kọ́ lọ bí ẹ mú lóko níbi tí wọ́n ti ń ṣe tó ti ń lap dance jẹ́ kọ́ lọ bí ẹ fà á lóko ọkọ ẹ nǹkan téèyàn lè ṣe ní pẹ̀lú ọkọ èèyàn ó yàtọ̀ sí nǹkan téèyàn lè ṣe pẹ̀lú àlè o tó bá jẹ́ pé ọkọ ẹ tẹ́ ti fẹ́ra yín ni tó bá fẹ́ máa dọ̀tun lójú ẹ̀ kò sí eré tó lè bá ṣe tẹ́ bá lọ sójú odò tó dá tí ẹsẹ̀ ò sí bẹ́ẹ̀ lè dóra yín bẹ́ẹ̀ ẹ lè wà níbì kan nínú omi kẹ́ ẹ dóra yín tí ò bá séyàn bẹ́ẹ̀
ó lè gbé ọkọ ẹ lọ kó lọ jó kó lap dance kó bá mú kó mu ọkọ ẹ dáadáa tó kú ẹ bá ti dìde báyìí kẹ́ wọlé kẹ́ dóra yín bẹ́ẹ̀ ẹ lè ṣe oríṣiríṣi nǹkan tí mi ò ní agree fóbìnrin nítorí tí ọkùnrin bá ń ṣe ó máa ń dùn mọ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ obìnrin ọkùnrin yẹn máa padà lò ó ní pé tọkùnrin bá sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ ṣe threesome tó wá lọ mú ọkùnrin wá màá ní kó má gbà torí ngbà tó ń ṣe yẹn ó máa dùn mọ́ but after some time ó sì máa lò against ẹ bẹ́ẹ̀ tó bá jù sí ẹ pé kinní kan ìwọ ló ní tó bá kéré ẹ kó parí because ẹjọ́ máa gbádùn ẹ ní irú ọkùnrin a sì máa rí ibi tó ti ṣe threesome wọ́n sì ń gbé bọ̀ ni torí fídíò ẹ̀ tó wà lọ́wọ́ mi ó tẹ́ 20 tó wà lọ́wọ́ tèmi sex toys lè invest lórí ẹ̀ ọkùnrin yẹn ń dó obìnrin ó dẹ̀ mú sex toys yẹn ó kìbọ̀ ní òbò báyìí obìnrin yẹn ń pariwo ni ó fẹ́ gbogbo òbò yẹn lẹ̀ báyìí ó mú okó yẹn ọkùnrin yẹn fẹ́ yọ okó yẹn lẹ́nu ẹ̀ kò yọ ó rún ẹnu mọ́ okó bẹ́ẹ̀ ló rún bó ṣe fi kíní yẹn bẹ́ẹ̀ ló yọ ó dẹ̀ rún ẹnu mọ́ okó ó rún ẹnu mọ́ okó ó dẹ̀ ń kú lọ bí yẹn ṣe fa kíní yẹn yọ báyìí nígbà tí àwọn obìnrin yẹn fẹ́ dámira gbogbo àwọn obìnrin yẹn dẹ̀ ló ṣèdí fúnra wọn náà ń kọ̀dí sẹ́yìn tí wọn ò wọ pátá I'm telling you tẹ́ bá rí àwọn fídíò yẹn mi rí obìnrin tó máa wo fídíò yẹn ṣe tí ara ẹ̀ ò nílé mi dẹ̀ rí ọkùnrin tó máa wo fídíò yẹn tí ò ní keep fídíò yẹn láti máa create fantasy sórí ẹ̀ ẹ ló mú gbádùn yín ẹ má dá wọn lóhùn jàre. ṣé ẹ̀yin wo fídíò yẹn àwọn fídíò mo ti wo díẹ̀ náà. báwo lẹ ṣe rí ńgbà tẹ́ wò báwo lára yín ṣe rí. iṣẹ́ àjẹsábà rẹ̀ ló sì ti nàìjíríà náà. kọ́ bá yín rí kọ́ ń bèèbò. kọ́ bá yín gbé wá sí nàìjíríà. kọ́ ìlú ti nàìjíríà fáwọn tó ń bèèbò ni. èmi ò mọ̀ ti nàìjíríà o wọ́n ti dóyàn nàìjíríà ní mi rí yẹn o. ẹ jọ̀ọ́ ẹ má fi nǹkan bo ẹnu ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ṣe rí àwọn olówó àwọn èèyàn ńlá yẹn àrà tí wọ́n ń dá àwọn tèmi tiẹ̀ ti mọ̀ nígbà táwa ń ṣe kinní àrà tí wọ́n ń dá ọlọ́run má ṣe wá lólóṣì àrà tí wọ́n ń dá tí èèyàn lẹ rí tẹ̀ ń rí àwọn politician yín àwọn olówó yín ẹ mọ àrà tó ń dá pẹ̀lú obìnrin níbo máa ń sọ̀rọ̀ pé àwọn kan ṣe threesome ẹ rò pé rọ́ ni kò ń ṣe rọ́ àrà tí wọ́n ń dá èyí tẹ́ rí lẹ rí torí tí wọn ò bá da kí náà fẹ́ fi kun ọ̀pọ̀lọpọ̀ wọn oko wọn ti kú nǹkan táwọn ọkùnrin fi ń revive oko wọn nìyẹn nǹkan tó fi ń revive oko wọn nìyẹn pé kọ́ kọwọ́ bọ̀ kọ́ mú ọmọ ẹnìkan dání kíkọ́ máa mu oko wọn kíkọ́ nǹkan tó rí pé àwọn olówó yẹn gbà mí wọ́n á lọ wá àwọn girls kan tó máa wá jó fún wọn nínú indoors and everything wọ́n máa lọ wá àwọn kan tó máa wá jó fún wọn tó máa record ara tí wọ́n ń dá nìyẹn èyí tó ń bú máa yẹn èmi ò rí ẹ̀bí máa yẹn o torí jẹ́jẹ́ ló jókòó ààrí ibi tó ti force anybody àwọn obìnrin yẹn gangan àwọn ló ń kó aṣọ sókè gbogbo wọn dẹ̀ ń wọlé lọ́ba láì wọ pátá ààrí pátá ẹnì kankan báyìí tó bọ́ kò bọ́ pátá kankan wọ́n bá ti gbọ́nú ọ́fíìsì ẹ̀ báyìí wọ́n máa káfùrọ̀ wọn sókè báyìí ni kò sí kankan nu wọn tó bọ́ pátá wọn ò wọ pátá lọ́ba olóyún yẹn a lè establish bóyá nǹkan ló lóyún torí a gbọ́ pé wọ́n ṣe DNA àwọn kan mọ̀ bóyá òun ló lóyún bóyá nǹkan ló lóyún àmọ́ so ọgbọ́n tún lọ ilé ìtúkọ́ ẹ̀yin tí ìyàwó yín máa lóyún nulé tó máa lóyún láti ìjọ tí oyún ti dúró sí lára ní dòǹtì tó máa fi bímọ wọ́n dẹ̀ máa ń sọ fún yín pé oyún ọmọ ó máa ń dákẹ́ máa dó ìyàwó yín dáadáa pàápàá ó máa ń help ọmọ bíbí ó máa ń help wọn ní time tó bá labour ní dó wọn ẹ jẹ́ kó lọ bọ́ sọ́wọ́ Engonga ẹ bá mi ṣe gbòsà fún Engonga ẹ ṣe gbòsà 3 fún ẹ sọ pé ó ní fan nílùú yìí tẹ́ bá ti di ẹni ó ní fan ẹ sọ pé ó ní fan kò force anybody àwọn tí wọ́n gbé kinní yẹn síta ó yẹ kó kú sẹ́wọ̀n ni torí pé òun kan náà fi ṣe àwọn tó dóná fi ṣe ó yẹ kó kú sẹ́wọ̀n ni private life ẹ ni kò dẹ̀ gbé síta ó kàn fi kinní yẹn dá wàhálà sílẹ̀ láyé kinní yẹn nísìn ẹ lọ kọ́lẹ̀ àìmọye ilé tó máa break torí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin á máa wẹ́n tó máa dú àwọn bẹ́ẹ̀ yẹn ìwọ ọkùnrin tó bá dẹ̀ lè dóbò ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn kókó ojú òṣùwọ̀n àánú ẹ̀ ṣe mí o tó bá lọ pàdé orí oní Engonga tó bá lọ pàdé oní Engonga
ẹ lọ wo bí màá yẹn ṣe dóbò ẹ rí táwọn obìnrin ṣe gbòsàgbòsà fún ẹ lọ wo bó ṣe dóbò ẹ lọ wo bó ṣe rẹ ẹ lọ wo bó ṣe òbò jẹjẹ ẹ lọ wo bó ṣe service àwọn obìnrin yẹn àwa wí tán ẹni married woman ṣé married woman ṣe ń dóko ni ṣán ṣe ń dóko ni ṣẹ́yìn dó wọn dáadáa ṣé ìtò ẹ̀ṣẹ̀ máa rí ni nǹkan kẹ́ bá lè mọ̀ pé nǹkan tí mo máa ń sọ mi ò kí ń ṣàyè sọ ni kẹ́ mọ̀ pé mi ò kí ń ṣe àyè sọ tí mi ò bá rí mi ò kí ń sọ nínú àwọn tó dójú married man ṣé wọ́n tó ń pe Kristi tó ń pe Olódùmarè tó fìyàwó ẹlẹ̀ tó olùṣọ́ ni ẹ̀ ò ń gbàwẹ̀ á wá pàdé ẹ̀kọ́ngà ẹni kó má do àbí kò ní do ni èèyàn á ríru okó bẹ́ẹ̀ yẹn kò ní gbàgbé wedding ring lọ́wọ́ pẹ̀lú ìwọ tó ló fẹ́ sílé tó òdo dáadáa á gbàgbé wedding ring á yọ wedding ring á fi á kó sínú tíṣù á keep ẹ̀ ó bá ti dóko yẹn tán á yọ padà á wọ̀ tó bá ti dó okó yẹn tán á wá yọ padà á wọ̀ wedding ring yẹn padà so kí lẹ fẹ́ kó ṣe you are one of his fans ó ṣe jàre kí lẹ fẹ́ kó ṣe máa yẹn ò lẹ́bi wàláì kò lẹ́bi gbogbo àwọn tó dó ń bẹ̀ adult ni wọn kò dẹ̀ rape wọn a dẹ̀ rí wípé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ kò ṣe nítorí owó ló ṣe dó wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ pátá lọ dó wọn wọ pátá lọ dó ó dẹ̀ dó wọn in fact inú wọn dùn kó dó wọn bá èyí tó kú yẹn gan tó parẹ́ at least ó lè jẹ́ okó tó dó gbẹ̀yìn nìyẹn ó ṣeé ṣe kó rí ìjọba Ọlọ́run wọ̀ torí ó bó ṣe dó àwọn òbò yẹn béèyàn bá kú lẹ́yìn ẹ̀ gan á bọ́ lọ́hùn lé ẹ jẹ́ ká ṣí fóònù bóyá ẹni nǹkan against nǹkan tí mo sọ the number to call is +44 7404 851234 tí wọ́n bá dẹ̀ ní compulsive sexual behaviour or hypersexuality disorder kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí nǹkan tó lè ṣe because ó ń work pẹ̀lú brain ẹ̀ ni kò lè control sexual urge àfi tó bá lọ rí therapist àbí tó bá lọ on medical line and mi ìdẹ̀rù bóyá hello kí ló wá dé tí ò kàn tó ń sọ pé ó dọdá bàbá yẹn ó dóbò ó gbé fún ògbóǹtarìgì ni ẹ sọ pé ó ní fan bí the number to call is +44 7404 851234 ẹni tó ń try láti pè mí láti Egypt yìí ó ga ọ +44 7404 851234 bàbá yẹn dóbò ìyàwó ilé gan ò lè resist irú okó yẹn ìyàwó ilé tí ò bá rí okó gidi tí wọn ò bá dó dáadáa kò ní resist okó yẹn láyé ó máa dó tó ó máa lọ máa bẹ̀bẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni á tún padà lọ dóńjọ́ mi I'm telling you kò sí ẹ̀dá kan tó máa lóun rí kinní yẹn pé ara wọn òun ò feel ẹ̀ pé hello ẹ wo ẹ̀yin ará Egypt yìí that is the problem you all have problem tẹ́ máa ní nìyẹn hello ìyá mi hello ma hello ìyá mi kí lẹ feel ọkùnrin mi ní pé nínú rò pé bóyá àwọn obìnrin yẹn gan lọ sọ fúnra wọn wípé bọ̀bọ́ yẹn mo gbódò ẹjọ́ sẹ́yìn rí àwọn fídíò yẹn gẹ́gẹ́ bí obìnrin báwo lẹ ṣe feel nígbà tẹ́ rí tẹ́ ṣe rí báwo lẹ ṣe feel tẹ́ bá rí opportunity ṣe ní dọ́mà yẹn. èmi gan sọ pé àbọ̀bọ̀ ì try àbọ̀bọ̀ ì good àbọ̀bọ̀ ì try. ìjẹ́ wa ṣe wà move dàbẹ́ wà move nígbà tẹ́ rí. ó lágbára àti ìfàn èmi gan wò mò ń smile. inú ẹ ọmọ kó máa dún ẹ kínú ẹ dẹ máa dùn pé okó rèé wọn no kò délé kó má fẹ́ dóko láàrin ọjọ́ mẹ́ta wọn no ẹ̀yin Nigeria men ẹ jọ̀ọ́ fọkọ. one is not nice àwọn tó gbé kínní ẹ̀ jáde kò nice. wọ́n fi dàrònú lẹ̀ ní torí ọ̀pọ̀lọpọ̀ married women nísìnyí wọ́n á ti mọ̀ pé ọkọ wọn ò kójú òṣùwọ̀n.
online because kọ̀ọ̀kan wọn òun ló lo fuel. Wọ́n kàn fi báyìí àwọn máa fi dá wàhálà lẹ̀ nínú ilé ni ẹ rò pé máa yẹn lè fi ṣe àṣírí àwọn married men tú Ọlọ́run àṣírí wọn tú pé wọn ò mọ̀ bódó. Hello àti Yinka. Hello ìyá mi. Ẹ̀rí ẹ tó bá máa ṣàbòsí lọ́wọ́ láwọn orí fídíò yìí. Kò sí ẹni náà tó ní ẹ̀jẹ̀ lọ́rùn. Tó máa wo fídíò ẹ̀ tààrẹ ò ní move. Ààrẹ ò ní move kíni ṣé gíla rẹ̀ ni. Ọjọ́ ló wo ni bójá àpáàdé bójá wọn dá Catholic Church ni ààrẹ àmú. Àjọba ayẹyẹ ká fẹ́ ní nǹkan tó mọ rí inú case study ní kíní ẹ̀ ṣe case study fáwọn ọkùnrin. Ẹ lọ wo kíní yẹn ẹ gbàgbé ẹ tó bá pàdé ọkùnrin àwọn àdóòsẹ. Àwọn láti fẹ́ wọ́n lọ bá máa yẹn ti fẹ́ sí ìfẹ́ mo ní gbogbo lórí platform kan wípé wọ́n pera wọn ní pé máa yẹn kó lọ bá wípé adì ẹ̀ débẹ̀ ṣùgbọ́n tó yẹ náà ṣe ń wọ páìsì lọ́bẹ̀. Wọ́n ń wọ pátá lọ́bẹ̀ bá ti débẹ̀ wọ́n máa fẹ́lẹ̀ báyìí ni òbí kan gbẹ́sẹ̀ sórí tébù ó bá tún dó wọn látẹ̀yìn báyìí. Mo ṣe hàn dídé ní ẹnu sọ́ọ́lẹ̀ tó fi okó gbé ìdí ẹ̀ sókè ìdí tó kú ẹ̀ lé. Ẹ gbàgbé ẹ má jẹ́ káwọn èèyàn kan tàn yín pé they are against the video against which video. Ẹ gbàgbé ẹ jàre sọ́ọ́rẹ́ yàn dó wọn bẹ́ẹ̀. Ẹ gbàgbé ẹ jọ. Ẹ ṣe ìyá mi ẹ jẹ́ àgbékọ̀ mi ẹ gbàgbé ẹ against which video. Hello. Which video wo náà wà against. Hello. Hello, yeah, our channel and see. Ẹ ṣe jàre. Yeah, our family, Lati channel and see. And then, so Baba is a candidate. He's just like me. The only difference, learning that Baba is different kind of shit. Lumdo, Ozobo, Jolido. But Baba is share, maybe that she expects your claim at do. So, go kí ni gbọ́ ọkùnrin tí ó bá gbà àbúbìnrin kan tó bá sọ pé kí nǹkan Baba yẹn ṣe mọ nǹkan tó ń sọ ni. I'm telling you. See, I'm not doing so I won't lie to you. No, people show why. There are two Spanish women. Just because we are Spanish women are party. When they like me. Kedo. Tindo. Ṣé ó máa wò yín tẹ́ bá ń do lọ́wọ́? Ó máa focus because ó ní problem. Okay, fantasy. So then wá mú ọ̀rẹ́ tiẹ̀ wá ọ̀rẹ́ àti ọkọ ẹ̀ ó mú wá létà yẹn náà tó wà lọ́mọ ọkọ ẹ̀ ọlọ́kọ ẹ̀ mú wá. So obìnrin tí wọ́n bá ti dólé student ẹ̀ wọ́n á lè because eléyìí ó wà lórí àsọkọ ẹ̀ wọ́n á tán ní àgbìyàn pé òun fẹ́ dókó òun náà ń jẹ́ yòókù tóun bá fóun rẹ̀ máa dó òun máa rẹ̀ kókò òun náà. So in the case of that guy bọ̀bọ̀ yẹn case yẹn ni pé wọ́n investigate bọ̀bọ̀ yẹn fún fraud. Ìgbà tó wọ́n investigate ọ́fíìsì ẹ̀ náà orí kọ̀ǹpútà ẹ̀ náà ti rí àwọn fídíò yẹn. Bẹ́ẹ̀ ni kó jẹ́ kó kàn wọ́n náà. Àwọn eléyìí tó ń bá ṣe wọn ìkànnì wọn ìyàwó mínísítà ni. Ẹ rí pé kò ń ṣe torí owó ṣe rí pé kò ń ṣe torí owó náà ṣe ń do. Kò ń ṣe torí owó wọn ọ̀rọ̀ kó gidi dó ni. Gbogbo ọmọ ẹ pátápátá wọn enjoy life wọn ni ẹ. Just like wọn eléyìí tí mo sọ fún Spanish ìgbà tó ń kọ wa ń sọ̀rọ̀ ọkọ wa wọn ní wà mí ò ní pẹ́ lówó ó gbé látòkò ń bèrè owó lọ́wọ́ mi ni. Olóòrùn fẹ́ enjoy àwọn fún àtòkò àwọn life oko àwọn life fún àwọn sex. So it is written. Òbèrè owó lọ́wọ́ mi èmi náà dẹ̀ bèrè owó lọ́wọ́ wọn enjoy ẹ̀ ni. Wọ́n máa wá ní weekend wọ́n máa ti pè ní láti wọ́n lè pé kí n jọ tó máa jáde sí àwọn bọ̀ come to spend 5 hours with me. So bọ̀bọ̀ yẹn is a candidate. Náà mi yé and that is how it's supposed to be. Ọkùnrin tí ó bá respect bọ̀bọ̀ yẹn ọkùnrin yẹn weak ni. I'm telling you ó ń jealous ni. Ọkùnrin tí ò bá ti respect bọ̀bọ̀ yẹn kò mọ̀ bó dógó weak. Ó dẹ̀ ń jealous. Ẹrú máa bá wọn ọkùnrin láti ẹjọ́ ọ̀rọ̀ yẹn bọ́ sí ìyàwó rẹ̀. Tí bọ̀bọ̀ yẹn bá wọ Nàìjà àwọn ìyàwó ilé dáràn á dó pààrà òbò. Yes. So that is the one can contribute me. Thank you so much for telling people the truth. Èmi ò mọ̀ pé mi ò kò rọ́ǹgì ó dó àwọn obìnrin yẹn gan inú wọn dùn nípa àwọn oko gidi wọn ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn wọn ò wọ pátá lọ síbẹ̀ náà ẹ jẹ́ àgbékọ̀ mi wọn ò wọ pátá lọ síbẹ̀ ọba ti débẹ̀ báyìí wọ́n gbẹ́sẹ̀ sókè ni wọ́n gbà sí fún wọn lọ ni. Hello. Hello, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Yes ma. Akweto. Yes sir, mo ń gbọ́ yín.
Èmi náà wo clip yẹn láti àná àbíjẹta. Kí lẹ wá rí sí sà? Ọmọkùnrin náà yá yìí púpọ̀. Ṣé wá blame àwọn ìyàwó ilé tó dó? Ṣé fi pé owó náà fi lọ dó? No. Ṣé rí clip yẹn? Kì í ṣe pé màá yẹn release òun kọ̀ mọ́. Ibi tẹ́ ti máa bi tó ti kọ̀ mọ́ lélẹ̀. Tẹ́ bá wo clip ibi tó ti gbá obìnrin kan lọ́rùn mú. Ọ̀dà pé náà bathroom ni wọ́n ti ṣe kinní yẹn. Ọgbà ní ọrùn yẹn mú débi pé obìnrin yẹn ó straight sí gbá yẹn. Tẹ́ bá lọ wo yẹn dáadáa ẹ rí pé màá yẹn kọ̀. Oko yẹn ni èso kó tí máa tètè rọ̀ torí pé olúwa dá àwọn oko kan. Bó ṣe oko yẹn every time báyìí ní fine pohun ẹlòmí ẹ̀yin mi ẹ mú amoko báyìí máa ṣe jọlọ kò ní dìde. Àwọn oko kan bẹ tí kì í rọ̀ nínú òbò kó bá ti wọnú òbò. Oko kan bẹ tí kì í rọ̀ láíláí nígbà tó bò bá ti wẹ̀ tí ó. Ọlọ́run. Obìnrin ọkùnrin yẹn. Ẹ jẹ́ àgbékọ̀ mi hello. Hello, à ń gbádùn yín. Ṣẹ́yìn náà rí kinní yẹn wò. Àti Yinka mo dúpẹ́ pé mo wọlé àti Yinka ká má parọ́ ká má jalè. Máa yẹn ń dóbò. Ṣẹ́rí ẹjọ́ ní máa yẹn ò dóbò. Màá gbótọ̀ ń ṣe pé ṣẹ́rí máa yẹn okó tí máa yẹn ní àwọn okó kan wà tó jẹ́ pé tóbìnrin bá ń do obìnrin ò ní wàhálà láti ṣe rárá. Okó máa yóò pọ̀ fún rárá okó yẹn straight ó dẹ̀ mọ́ lò. Ọlọ́run. Ọ̀nà tó rò ọ̀nà iye ni. Kò ní mọ̀ lò. Àti Yinka àníká má parọ́ sí àníká má jalè. Fídíò yẹn kò ní kúrò lórí fóònù mi láyéláyé. Àbó ti kúrò ni. Àti Yinka àníkí má purọ́ kí má jalè. Mo dẹ̀ ń wo kíní yẹn lọ àti Yinka. Ó tó stage pé èmi gan fúnra mi gan mo wà kárí dèwé. Èmi kọ́ ló ń do èmi ni mo wà kárí dèwé. Ẹlòmíì ló ń do èmi ni mo wà kárí dèwé. Àti Yinka mi ò pè é fún nǹkan mi o owó mo pè é fún àní máa yẹn dógbò ẹ gbàgbé. Tẹ́ bá wá pàdé ṣé ẹni sùn ṣé ìyàwó lé lẹ́yìn. Àbí Yinka ìyàwó lé ní mi ọkọ mi gbọ́dọ̀ pé máa yẹn dógbò. Tẹ́ bá wá pàdé tẹ́ bá lọ ṣàlá tẹ́ bá lọ rìn gbẹ̀rẹ̀gbẹ̀ pàdé máa yẹn ńkọ́ ṣọ́kọ yín doyin dáadáa bẹ́ẹ̀ yẹn. Mi ò ní parọ́ ní tilẹ̀ títọ́ lọ ọkọ mi ń do mi but máa sí mò ń sọ máa yẹn dógbò. Àti Yinka àníká má parọ́ ká má jalè. Tó ti yé yín máa yẹn dógbò. Tójú bá pa fírí tẹ́ bá lọ pàdé ní ìdákọ́kọ́ tí ò séyàn kankan bẹ̀. Àti Yinka tójú bá pa fírí ẹni sùn èmi ò kúkú ń parọ́ tójú bá àwọn tó mọ̀ mí àwọn tó ń gbóhùn mí mọ̀ pé mi mò ń sọ̀rọ̀ àwọn tájọ mọ́ra wá wà ń bẹ̀ yìí. Tójú bá pa fírí. Tójú bá pa fírí ẹ gbàgbé ṣáàkì ni mí èmi gan máa ṣàjẹ ẹ gbàgbé bó ṣe lọ àbí. Mo like yín lọ. Ẹ lọ wo fídíò yẹn sẹ́. Ẹ má jẹ́ ẹ fọ̀rọ̀ lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ irọ́ náà ń pa jàre. Irọ́ ni jàre. Àti Yinka náà máa dáhùn ọjọ́ kìí fi ilẹ̀ tó máa mọ̀ ń gbádùn yín lọ bẹ́ẹ̀ ni. Irọ́ ni jàre. Orí dídó okó yẹn ó kọjá ọgbọ́n àti òye èèyàn. Ó kọjá ọgbọ́n ó kọjá kèrémí. Àwọn okó tó yẹ pé bó bá do bó bá kú gan wàá máa sọ pé Ọlọ́run mo dúpẹ́ ni. Mo ń gbádùn yín jàre. Mo ń gbádùn yín. Ẹ wà láìsí o. Live ni o. À ń sọ̀rọ̀ nípa máa yẹn ni. Kí lẹ rí sí? Láti yankí ẹ máa ẹ ti wà system ti pẹ́. I understand. Ẹni tó bá ń dóbò báyìí àwọn ẹ ti ń dóbò ti pẹ́ láti secondary school. Bó ṣe fà ẹ́. So then wá rà àwọn woman yẹn wọ́n ti máa ń jùdí yẹn padà sẹ́yìn yẹn. Ẹni tó bá ní ìdìbà yẹn bọ́ ṣe ń dóko nìyẹn ó gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń rèsè padà. Obìnrin mélòó ló mọ̀ dín jù bẹ́ẹ̀ wọ́n jù sí padà sẹ́yìn ni wọ́n tún ìyẹn á tún gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí sókè. Wọ́n ń jù sí padà ẹ má kò ní release kò ló pè kankan bó ṣe wà ẹ. Wọ́n ṣe ń jù dín yẹn padà ẹ kò ní release orí òun náà máa wú ní pé a fẹ́ máa continue a fẹ́ máa báwọn obìnrin ti ní ọ́fíìsì yẹn wọ́n ti bọ́ pátá láti ní ọ́fíìsì wọn. No, exactly wọ́n wọ pátá sí wọ́n kàn kó aṣọ wọn sókè báyìí ni ó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn lásọgọ iṣẹ́ ni ẹ máa wọ pátá àlájá ẹ máa wọ pátá ẹ máa mú kó ẹ máa má gàdángodo ẹ máa tilẹ̀kùn òbò yín nonsense játijàti. Àwọn ọ́fíìsì yẹn bó ṣe wà ẹ́ wọ́n ní ọ́fíìsì wọn. ṣé mọ̀ wípé irú nǹkan báyẹn tún máa ń move ọkùnrin kọkùnrin fẹ́ dó obìnrin kó gbàṣẹ sókè kó rí pé kò sí pátá lábẹ́
táwọn ọkùnrin a máa pay attention àwọn òpè tóbìnrin bá ti pọ́n ti jáde kúrò nílé ló fẹ́ lọ dóko rọ́wọ́ bí àìsàn ń wọ̀ kúrò nílé ẹ̀ wọ́n tún fi ń kò ní ẹ̀fọn àwọn òpin tó dé ẹ̀sìn báyìí kò wá sẹ́ksì wọn nídó gbogbo gáà yẹn rẹ̀ èèyàn gbọ́dọ̀ pay attention àwọn ọkùnrin náà kọ́ dẹ̀ kọ́ gbọ́n láti bẹ̀. àwọn married women tó dó yẹn ṣe blame wọn àbẹ blame ọkọ wọn because kò ń ṣe torí owó ló ṣe dó wọn. kò ń ṣe torí owó gbogbo wọn wọ́n ṣe fà ẹ́ wọ́n ti mísì eré báyẹn bóyá wọ́n ti dókó rí kán tó máa rí wọ́n dẹ̀. ẹ jẹ́ ká gbélé ìsà. hello. hello. hello àǹtí Yinka. mo ń gbádùn yín ẹ kálẹ́ o. ẹ ṣì wà lọ́ọ̀láì. mo wà live ni mo gbé ni. àǹtí Yinka ìwọ ọlọ́wà jẹ́ kó dáa fún yín ní agbára àtàrọ̀ ni mo ti ń pè yín pé ṣé ìgbọ́n tó ń ṣẹlẹ̀ ni. mo gbọ́. táwọn obìnrin ni gbogbo tẹ máa ń mú jáde. mo ti ń ṣàdúrà fún yín mo láti yan ọ̀pọ̀rọ̀ òun lè kẹ̀kí ní ló ń jáde ìyẹ̀wòrán. tọ́lọ́ bọ̀ ẹ̀gbá tàbí ló ń bọ́ ara wọn sùn. bàbá àti ìyá bá ara wọn sùn táwọn obìnrin wà ní Yinka. wọ́n ní mo máa lọ ń pè wọn mo máa lọ ń pè wọn kó wá sọ̀rọ̀ èmi pè wọn kó wá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni máa ń sanwó. Mo ṣe àti ìka tún sanwó fẹ́lẹ́ yìí. Ẹ wo bá ṣe wo gbogbo fídíò náà. Má dá mi lóhùn. Ẹ jọ ń gbà tẹ wo fídíò yẹn gẹ́gẹ́ bí obìnrin báwo lára yín ṣe rí. Oh my God, mi dẹ̀ wá ní credit o. Wọ́n máa ní ó lọ sanwó fún wọn ni. Ó sanwó fún wọn ni. Kọ́ wá máa sọ̀rọ̀. Ó lọ sanwó fún wọn kọ́ máa èmi á sanwó fún yàn pé kó wá sọ̀rọ̀ èmi Olúyinká èmi tí ìyá bí tó fọjá àrùn pọ̀ máa sanwó pé kí wá sọ̀rọ̀ kéèyàn wá sọ̀rọ̀. ẹ ṣe jàre mo ṣe ní kí n pè yín padà ni. ọ̀làjú ìtẹ̀ má bẹ̀rẹ̀ kí ní rẹ́kọ̀tì ni. báwo lẹ ṣe fíù. mo ti ní àwọn ọ̀rẹ́ tó pè mí ní alẹ́ àná tó tóbi márùn-ún páwọn máa dó mọ́ nìyẹn ṣáà ni. nípa wọn fẹ́ wá ibi tó wà. pélé yìí dúró pélé yìí ò lo biagraph ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan gbà tẹ́ ẹ rí okó yẹn níbi tó ti ń dó àwọn obìnrin yẹn báwo lára yín ṣe rí ẹ má parọ́ ṣé ẹwà tó ń dàn. mo rí máa jì ní o mo rí máa jì ní pé wọ́n pé báwo la ṣe lè gẹ́tì máa nìyí ó lè rí ṣáàṣì ní kò lo anything action pọ̀ ara mi báyìí ó ń gbọ́ ní ṣẹ̀ṣẹ̀ bí mo ṣe ń wò lọ lórí tẹ́lígíráàmù. tẹ bá rí èmi tí ẹ ní lọ́wọ́ máa ní tó 15 ọlọ́run tó onítọ̀ yẹn máa yẹn ò lo okó rárá okó ẹ̀ dẹ̀ dìde síbẹ̀ ó dẹ̀ mú tọ̀ yẹn ó dẹ̀ mú tọ̀ yẹn ó fi sínú òbò obìnrin yẹn báyìí bẹ́ẹ̀ lóbìnrin yẹn ń pariwo. mo tún dìde lẹ́gbọ̀ọ́ ọkọ mi mo tún wo lóòrù báyìí mo ní ìyẹn tó kó díẹ̀ lélẹ́yẹn gbà wá. ẹ jọ ṣẹ́yìn ti má rì ṣẹ́ ti má rì. mo ti má rí. ẹjọ́ ṣé wọ́n máa ń do yín tó bẹ bá ṣe wá lọ pàdé ọkùnrin yẹn ní kọ̀rọ̀ ní ojú ọlọ́mọ ò tó ṣe máa do. àti ká mo máa jẹṣẹ́ tí bá pàdé ẹ̀ kọ̀rọ̀ mo máa jẹṣẹ́ mi ní parọ́ máa mẹ́nu mọ́ ni o mẹ́nu mọ́ gidi ni. condom only why you no dey ebi o why you no dey use condom ó lè well I don't know about that. Ó lè jẹ́ pé àwọn tó ń dó yẹn àwọn regular customer ẹni ẹ̀yin ló kàn jọ lójú. Hello mo ń gbádùn ẹ. tí a bá wọn fídíò lédi tó dó nínú ọ́fíìsì. ní sùúrù náà ní sùúrù má lọ o ní sùúrù má lọ o. Hello. Hello, mama. Mo ń gbádùn yín o. Hello, mo ń gbádùn yín. Hello. Ẹ pa kíní Facebook yín. Okay. Mo ń gbádùn yín. Ẹ gbóhùn sókè. Yes, ma. Yinka lórúkọ mi. Okay, olóòkọ mo ń gbádùn yín. Yes, ma. If you go watch video edit bad. As a guy, I was impressed. Mama ẹ ṣe good, nice work. Ó dó àwọn ọmọ yẹn. Ẹ bá ṣe pé fún ọkùnrin yẹn, ẹlẹ́dàá òbò tó dó ṣáká yẹn ò ní jẹ́ jèrè o. Torí àwọn obìnrin tó dó yẹn. Ẹlẹ́dàá àwọn òbò yẹn ò ní jẹ́ jèrè.
ẹ̀yà fílẹ̀ jẹ́jẹ́ torí ó fún àwọn òbò yẹn ní ìsinmi ó ṣe justice fún àwọn òbò yẹn ó fún wọn ní ìsinmi ẹlẹ́dàá àwọn òbò yẹn ò ní jẹ́ jèrè. Bọ̀bọ̀ yẹn bad. No, what are you saying? But the problem is, you see, many Nigerian men wọ́n lè dòbò báyẹn wọ́n lè dòyà. But wọ́n ní ní sùúrù. It's just that a lot of married women in Nigeria. Wọ́n lè ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Wọ́n lè dóyàwó wọn bẹ́ẹ̀ yẹn tó bá ní fantasy. Marriage after 5 years. Marriage after 5-10 years. Tọ́jọ́ ń gbé pọ̀. Married women in Nigeria wọ́n ti ti ọkọ wọn síta. Marriage after 5-4 years. Ẹ jẹ́ ká gbé call mi sir. Ẹ jẹ́ gbé call mi. Hello? 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 Hello, mo ń gbádùn yín. So, nǹkan tí mo sọ ni wípé many of the women in our country, what ti ọkọ wọn síta, they made their husband lose interest in them. If only they did not do that, Kani was saying, ẹ jẹ́ ká gbé call yẹn jọ. Would have been giving their work. Hello? Hello? Hello, mo ń gbádùn yín. Kí lẹ rí sí fídíò yẹn? Ẹ jọ̀ọ́ báwo la ṣe lè rí máa yẹn mú wá sí Nàìjíríà? Kí ló dé ṣẹ́yìn ti marry? Mo ti marry o. Wọn ò dóyín bẹ́ẹ̀ yẹn rí. Dàbí. Ká má parọ́ ká má jalè. Ṣé tẹ bá pàdé máa yẹn níbi kan ẹ gbọ́ṣẹ́ ẹ gbọ́ pamọ́? Mo tẹ̀lé wọn gbé pamọ́. Iná ń gbé pamọ́ ní ilé. Mo rí báyìí ara mi ń bọ̀. Kílèrè. Ẹ gbádùn ẹ. Hello, mo ń gbádùn ẹ jàre àbúrò. Àbúrò mo ń gbádùn ẹ. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ good gan. Bẹ́ẹ̀ good gan. Tẹ́lámọ́tì girl lébi tó dó nínú ọ́fíìsì tó wọ gown. Ẹ máa rí pé nǹkan kò fi wọ pátá wá síbi iṣẹ́. Lédi yẹn wọ pátá wá o, ó kọ̀ kọ́sẹ̀ sókè, ó káṣọ sókè ni. Anytime tó bá wá because it's like inú ọ́fíìsì kan náà ọdún iṣẹ́ kan náà ti ṣiṣẹ́. Anytime tó bá wá síbi iṣẹ́, ó ti mọ̀ wípé òun dídà máa wọ pátá wá, ó kàn máa wọ ọ́fíìsì, ó kàn máa ká dáhùn sókè. Bí o tiẹ̀ sanwó iṣẹ́ fún, a máa lọ toró fẹ́ dó, ó kò yẹn ò ṣe no. Àwò mọ́jú. Ẹ má dá wọn lóhùn irọ́ ni. Mélòó ló ń dó ṣọ́rọ́kùnrin dó wọn bẹ́ẹ̀ yẹn? Ẹ kó sì dànù. Ó ṣe wípé kiri gáì yẹn àìsí ẹ̀rọ kan, gáì yẹn good kan. Ibi tó bá lọ tọ́ ìyẹn, ṣé ẹ̀gbọ́n mi? Ibi tó ti lọ tọ́ ìyẹn, ẹ máa ní pé gáì yẹn ó good kan. Kò tiẹ̀ fọkọ́ sí rárá, tọ́ ìnìkan ló fi dó ọmọ obìnrin yẹn. Ẹ̀yin Nigeria men ẹ ní láti lọ ẹlẹ́ni yẹn. Tọ́ ìnìkan ló fi dó. Lady yẹn dẹ̀ ń pariwo. Ṣé orí pé ńgbà tó yọ tọ́ ìyẹn? Kò ní ti anybody láti orientate ẹ máa ti mọ̀ pé this guy is good. Ó fi tọ́ yẹn, tọ́ yẹn lójú méjì, ó gbé kan sórí idán, ó gbé kan sínú òbò. Ó wá lady yẹn wá mú okó ẹ̀, ó wá fi tọ́ yẹn, lady yẹn dé okó ló mú o, ṣùgbọ́n ó ń pariwo pẹ̀lú okó tó mú. Ọlọ́run. Ẹ jẹ́ ń gbé kọ́ yìí, Ọlọ́run. Hello? What are you saying? Ó mú tọ́ yẹn báyìí, ó fi sínú òbò, bẹ́ẹ̀ ló bo lady yẹn lanú lẹ̀, ló bu ẹ̀ lálẹ̀ báyìí. Ló mú okó yẹn bẹ́ẹ̀ ni gbígbà tó ń sọ́ọ̀kì okó yẹn tó ń gbé mi. Tó yọ báyìí, lady yẹn pariwo. Jẹ́ kí n gbé kọ́ yìí lè. Hello? Hello, àǹtí Yinka, ẹjọ́ má bínú. Nǹkan tí ẹ̀kú tẹ mo sọkàn fẹ́ jẹ́ tẹ ṣe fáwọn ará UK. Bẹ́ẹ̀ ṣe lè bá wa gbé màní yẹn wọlé láwa wá after. Bẹ́ẹ̀ ṣe lè bá wa gbé wọ UK. Níbí báyìí kó sáàfù gbogbo around. Kò lè sáàfù gbogbo. Àní ìdí ẹjọ́. Ṣé kí ló dé ṣe gbádùn okó yẹn tó yẹn ni? Agbádùn ẹ o. Àti dìmú ẹ̀ látara ẹ̀ rí pé mo ti pè yín láti tó 8 láàárọ̀ yìí. Ń bẹ sọ pé ẹ lọ́kọ tọkọ yín bá wá mú yín kọ́. Kò sí nǹkan kan dájú ní jàre Áfíríkà. Ọ̀dájú ni táàrí ta sí dream ọ̀fíìsì. Aṣọ yẹn ti pọ̀ jù. Ẹ lọ ibi
tó ní ọ́fíìsì tó kẹ́yìn sí yẹn bẹ́ẹ̀ pupa tó kẹ́yìn sí yẹn kó dé yọ kò yọ ó ń gba pàpàpàpàpà kò yọ bẹ́ẹ̀ ni fùrọ̀ yẹn ń lọ sókè báyìí tó ń pàdé nígbà tó wá yá wá fọwọ́ lé bàdí fùrọ̀ yẹn nìkan ló wá ń ṣiṣẹ́. ẹwà sí tọ́lọ́wà jẹ́dọ̀ fún wa yẹn o ó ṣẹ́jú ẹ̀ o kọ́ lórí líìsì ẹ̀ o wọ́n ṣèkà fún ni o. wọ́n dẹ̀ wá ṣèkà fún wọn fi tà á fáyé ni. àti ká tó sọ àdùn tó wà nínú oko nínú òbò wọn fi rí sẹ́yìn. àwọn ọ̀dọ́ ẹ dáadáa ló kọ́ mu ráwọn obìnrin yẹn bá fẹ́ kọ́ wọn ṣe wọ́n wá ikọ́ tí ẹ ń ké bí asín ó ké bí asín mo ní ta ló ń ké ó ń ké bí asín ọlọ́run nígbà tó fẹ́ kàn nígbà tó wáyá tó fẹ́ kàn ló bá mú kíní tó ń lò fún obìnrin yẹn mo máa kíní sẹ́stọ̀ tó lò yẹn ó wá mú ọwọ́ ẹ̀ báyìí ó fi gbá ìdí ọkùnrin yẹn ó fi lẹ̀ mọ́ ibi fùrọ̀ ẹ̀ báyìí pé ó yá máa gbà sí lòun náà bá ń gbà sí ló bá ń gbà sí ló bá ẹ̀rí tó dó tó kọ́ gbogbo ẹsẹ̀ sókè nígbà tó máa dó yẹn báyìí ó ń dìde ìyẹn dìde ó kákò bí arọ báyìí ni nígbà tó fẹ́ kọ́m ṣe ló kákò báyìí ẹ lọ wo fíìmù yẹn o á revive sexual life yín o ọlọ́run. honestly ẹ lọ wo ó máa jí gbogbo òbó yín tó sùn ajídìde ẹ̀yin ọkùnrin náà ẹ lọ wo the fear of Engonga is the beginning of wisdom. mo ń sọ fún yín tẹ́ ẹ bá dóyàwó yín tíyàwó yín bá lọ rìn gbẹ̀rẹ̀ tó lọ pàdé ẹrú Engonga ó máa lọ tẹ́ bá wo ìgbà tó ń dó wọn nínú toilet gbogbo àwọn tó dẹ̀ ń dó wọn ń bọ́ṣọ tán tọ́ọ̀pù wà lọ́rùn bíi méjì àbí mẹ́ta ló bọ́ṣọ tán nínú wọn àwọn ìtókù tọ́ọ̀pù yẹn wọ́n mú tọ́ọ̀pù yẹn wọ́n wọ̀ dé bíbí báyìí ni ló bá ìkan kọ́kọ́ fi ọwọ́ ko ó kọ́kọ́ fíngà ẹ̀ náà tẹ́ bá dẹ̀ rí tí ọkùnrin yẹn bá ń dóbò ẹ máa rí pé bó ṣe ń dijú ó imagine àwọn òbò míì wà tí tó máa jẹ́ pé kò gbádùn tó jẹ́ pé àwọn nínú àwọn tó ti dó òun ló imagine tó fi lè rí wọn dó okú ẹ̀ dẹ̀ dúró báyìí ni ó stand wẹ̀wẹ̀ ó yàtọ̀ sí àwọn olóko ó yá máa lù ú pàgà ìgbùgbù ìgbàgà wọn á fi ju ojú òbò àwọn gbogbo àwọn ẹgbọ́ ẹ̀yìn ọkùnrin tẹ́ ṣe ń fi okó lu ojú òbò ìyàwó kó tó dìde ẹ nídìí láti lọ sáfìsì oko yín ẹ gbọ́dọ̀ máa fi okó lu orí òbò kó tó dìde ńgbà bá fi lù pàpàpàpà tó bá dìde láàrin ìṣẹ́jú méjì tẹ́ bá wọlé tẹ́ni kó wọlé báyìí tẹ́ bá ti trust lẹ́ẹ̀mejì ó ti dáwọ́lẹ̀ òbò yẹn ti pẹ́ ni òbò yẹn ti pẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ criticize ọkùnrin ẹ wá sọ òkò àkọ́kọ́ tẹ́ ẹ bá ní fùrọ̀ lórí fóònù yín tẹ́ ẹ bá ní ọmú lórí fóònù yín ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ lè rí ìyàwó yín dó. mo challenge ẹ̀yin ọkùnrin mélòó nínú yín níyàwó yín sì ń bọ́ra lẹ̀ tí okó ẹ̀ sì ń dìde mélòó nínú yín kò sí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní nìyẹn tẹ́ lè fi ń ṣọkọ nínú ilé ẹ má gbé ọ̀rọ̀ Christ wá sórí pláfọ́ọ̀mù mi ẹ má gbé ọ̀rọ̀ Christ wá ẹ má gbé ọ̀rọ̀ religion wá ẹ má gbé ọ̀rọ̀ spiritual kìíní kan wá sórí pláfọ́ọ̀mù mi okó àtòbò ní bá ṣe dóra wa ọkùnrin yẹn mọ̀ bòdó ìyàwó ilé tó bá gbà mú létè nìyẹn ọkọ náà ọkùnrin ó ń láti wà on top of your game má jẹ́ kí òbò kan ba okó ẹ jẹ́ okó larí tá ń ròyìn yìí kí náà máa ròyìn lẹ́yìn okó ẹ kò sí nǹkan tó bà àṣírí okó ju òbò lọ òbò tí ò bá dẹ̀ ti lè lé okó dáadáa ó ti túnú àṣírí okó lọ wá ọlọ́run ọba ò tẹ bá rí àwọn kinní yẹn mú bọ̀ n fẹ́ wo tí mo lè play kẹ́ máa gbọ́ kẹ́ gbọ́ sound yẹn lásán mú bọ̀ ẹ jẹ́ n wò bóyá mo ní tí mo lè play n bí báyìí tẹ́tí ẹ máa gbọ́ kẹ́tí ẹ gbọ́ sound yẹn kí n máa play ẹ̀. Aunty Mori. Video yẹn bad. Video yẹn ṣe kiri ó bad. Ṣé mẹ́ta tí mi yẹn enjoy.
bí tó ti ń lo toy fún ọmọbìnrin yẹn. Ibẹ̀ ló ti pariwo yẹn. Àǹtí ó wá tó wá dún ọmọbìnrin kan lójú wíńdò tó kásán ẹ̀ sókè tó wá fi okó yìí máa clap ẹ̀ báyìí. Ẹ̀ríbi tó ti gárò tó ń lọ bí ìgbà tí ejò bá ń lọ lórí àpáta báyìí tó ń gárò sórí ìfúrọ̀ yẹn. Ó ń gárò sórí ìfúrọ̀ yẹn báyìí ni. Àwọn obìnrin wa and àwọn ọkùnrin wa wọ́n láti wake up o because sometimes when we are talking in the office or generally àwọn mi máa ní pé wọ́n láti toy but sometimes toy is good you need to learn how to use it. You need to learn how to use it. It's a wake up call. Ẹjọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín àǹtí ṣẹ́yìn ti marry. Èmi tí mo lè ní o. Tẹ́ bá pàdé ẹni tẹ́ ń date èèyàn sí tẹ́ bá wá lọ ṣalápàpàdé ọkùnrin yẹn tẹ́ pàdé ń kọ̀rọ̀ tẹ́ wò pé ìwọ rẹ̀ kọ́ngà ṣé máa jajẹ àbẹ́ ní jajẹ. Àǹtí mo máa do. Àǹtí èèyàn ti ẹ̀ ní okó yẹn lásán gbọ̀ngàn ààrẹ dìde. Ní dówétì. Òbò mi gbé pẹ́lí báyìí ni orí èèyàn mi ń dìde ní àǹtí. Bọ̀bọ̀ yẹn ní steels. Bọ̀bọ̀ yẹn good gan o. Èmi ò ṣépè fún o because ó wú àwọn ọmọbìnrin yẹn. Ọdún ni. You understand? Ó wù wọn kán dẹ̀ dún ni. Gbogbo àwọn gíní ẹ máa pọ́n oko yín máa wú kò ṣe nǹkan kan. Oko yín á kọ̀ wú ṣòkòtò síta ẹ̀ lè lò. Bọ̀bọ̀ yẹn ti good jù. Oko yẹn kìí dẹ́ ṣe pé oko yẹn tóbi ju o moderate ni ó dẹ̀ gùn ó kọ̀ra ó dúró déédéé wàá mọ̀ pé léyìí le àwọn oko kúnbòkúnbò àwọn oko tó bá gbé dání wàá yan Ọlọ́run lógo wàá mọ̀ pé inú a máa dùn pé léyìí ló fẹ́ dùn ẹ adé orí ẹ̀ ò tiẹ̀ tóbi díẹ̀ adé orí ẹ̀ ò tóbi lọ títí. Ṣé ọkùnrin bá lè dún ilé ẹ̀kan báyìí kò sí ni you want to come back. Ọ̀fẹ́ bá padà wá ni. Àwọn eléyìí ò nídìí owó ó kò fẹ́ kó máa service wọn ni àǹtí. Nídìí owó tẹ bá rí bí okó yẹn ṣe rí ó kàn ra rí ló ń dán sàn bí ẹ mọ́ inú ńlá okó tí ò kọsẹ̀ rárá kò àríbi tó ti lubricate. Tó bá yẹn bá tún dún wọn ó tún máa ń kiss wọn. A tún kiss wọn tó bá rí pé ó ti fẹ́ dry mi ò láìkì yẹn á fi tọ́ sí. Ẹgbẹ̀dúrà tí ọba kókó sí báyìí àwọn tó fi tí ìyẹn bá ti máa ra òkò yẹn lórí fẹ́rẹ́fẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni o. Àti àwọn ilé ìbú. A tún fi irun wọn fà wọ́n sẹ́yìn báyìí a tún dó wọn. Ọmọbìnrin pé àwọn èèyàn lẹ́gbọ̀n wọn láì tẹ́lẹ̀ ìbẹ́jẹ́ máa ń sọ̀rọ̀ bí ọmọ orí wọn máa tó. Ẹ má láìkì mi ọ̀bọ yẹn dóbò oore mo gbádùn oko tó ṣe dóbò yẹn ẹ má láìkì mi ọ̀pọ̀lọpọ̀ yín oko yín ti kú ẹ ṣe dáadáa fáwọn ìyàwó yín ẹ má láìkì mi. Àǹtí thank you so much for making keep náà ni. Ẹ tún gbọ́gbé sex toys. Ẹ̀rọ àti ẹ̀ka ìgbàlódé program. Mo ṣì wá ń bì. Mo ní kí bí pregnant woman tó dó yẹn èmi ò bá wọn fọwọ́ sí o. No èmi ò ṣe mọ reason ẹ rí pé ẹni sùúrù ṣe mọ̀ pé mi ò sọ̀rọ̀ síbẹ̀ yẹn rárá torí a lè establish bóyá kò sẹ́ni tó mọ̀ bóyá òun gan kọ́ ló lóyún yẹn. So a lè establish mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ rí pé mo avoid yẹn because kò sí ẹni tó mọ̀ wípé òun kọ́ ló lóyún yẹn but nǹkan tẹ́mi kọ́ máa sọ lórí yẹn ni pé ìyàwó ẹ lóyún kò lóò lè do tó bá jẹ́ pé obìnrin yẹn ó lọ wá ó ṣeé ṣe kẹ́ pé irú ẹni tó ti lóyún tọ́kọ ẹ ti abandon tí ò do ni. Tọ́pọ̀ gbọ́dọ̀ wà náà. Ìyàwó ẹ lóyún kò ní pé ò lè do. Ẹ jẹ́ ká gbé kínní. Ìyàwó ẹ lóyún kò mí pé ò lè do nǹkan tí máa sọ̀rọ̀ sí nìyẹn tó obìnrin bá wà lóyún máa ń wà wọ́n ní wọ́n fẹ́ dóko ò ń gbọ́ yín. Hello? Mo ń gbádùn yín ẹ pa Facebook yín mo ń gbọ́ ẹ pa Facebook yín kẹ́ tó sọ̀rọ̀. Ẹjọ́ fídíò yẹn lèmi náà fẹ́ sọ ń pa ẹ̀. Mo ń gbádùn yín. Àtìjẹ́ta tèmi tí wò lèmi ń lò kankan lálẹ́ fúnra mi o. Òbó yín ti ń le láti jọ́tẹ̀ tí ń wò. Ọmọ ni bọ̀bọ̀ yẹn o àlàlẹ́ tèmi ń wò yìí fídíò ìkan fúnra mi ni. Ṣé wà nílé pẹ̀lú ọkọ? Rárá. Àtìgbà tẹ́ tí ń wò ló ti ń wù yín kẹ́ dóko. Yìí fídíò pẹ̀lú ráùmà bèbí náà mo dáwọn sẹ́kítọ̀ ẹ̀kọ̀ọ̀kan. Màá ra mo ra fi ṣe fàájì ara mi. Tẹ́ bá pàdé ọkùnrin yẹn ṣe máa ṣàjẹ. Ẹ̀rù ẹ máa bà mí. Nígbà kò dóyún.
ẹ bá bà mí. Ẹ wá nígbà kó do yín. Tó bá lo protection. Okay, tó bá lo protection ẹ ṣàjẹ. Yeah, why not? Why not? Why not? Ọmọ ni. Ọmọ ni. Ọmọ ni ẹjọ́, ọmọ ni. Ẹ wá gbọ́ yẹn kẹ́ lọ fi sùn. Kò do tọ́yàwó ẹ̀ bá wà nínú oyún, o lè lóru sex toy, o lè lò fún. Ẹ má máa jẹ́ kí tó bá òótọ́ ni mò ń sọ fún yín. Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín tí ìyàwó yín pẹ̀lú bó ṣe wà nínú ilé yín tó bá pàdé irú ọkùnrin wọ́n á jákó ẹ̀ jẹ. Ọlọ́run wọ́n á jákó ẹ̀ jẹ. Ẹ̀yin òkú là ń jákàrà wọ́n á jákó ẹ̀ jẹ kòkòrò wọ́n á gbé nǹkan mi wọ́n á ṣẹrun yẹ wọlé. Gbogbo ẹ̀yin ọkùnrin oníkùn tí ìkùn ti jẹ gbogbo kádàrá oko yín tí ẹpọ̀n ti bo gbogbo oko yín mọ́lẹ̀. Ẹ wo ọkùnrin yẹn ó dúró dédé ni. A tún dó wọn bá a tún máa ṣe báyìí. Ìgbà mi kò ní fọwọ́ kàn wọ́n. Ìgbà mi a máa fọwọ́ mú ọyàn tí a máa rá ródóródó. Ìgbà mi a ṣe báyìí a máa dó wọn. Ó ní stamina burúkú. Ìgbà mi a fọwọ́ síbi ìbàdí báyìí a dó wọn. Ìgbà mi a kọ̀ra gbé okó yẹn dúró set pa. Àwọn obìnrin yẹn ló máa ride ẹ̀. Ìgbà mi tó bá fẹ́ gárò lórí àwọn obìnrin yẹn bá kó tiẹ̀ dó obìnrin. Kóbìnrin rántí ijọ́ tó dóhun kó mọ̀ sí rere. Kó dó obìnrin. Kóbìnrin dẹ̀ máa rántí ẹ kó dẹ̀ máa ṣàdúrà fún ẹ. Kó dó obìnrin. Kóbìnrin dẹ̀ lọ gba owó kó lọ ṣe shopping fún ẹ. Hello, mo ń gbádùn yín. Hello. Yes. Hello àti àwọn tó ní wọ́n àárẹ̀ ẹ̀ṣẹ̀ tó dóyàn kò kan yé o. Torí fraud government ni wọ́n gbé fún. Náà gbé fún. Òsì ìdánwò ṣe máa arrest ẹ torí pé ó dóyàn. Àwọn tó wà ní panel yẹn gan ṣì máa padà lọ́dọ̀. O lè ríru ọkùnrin yẹn kó má padà lọ queue lọ́dọ̀. Gbogbo àwọn obìnrin yẹn wọ́n ṣì máa lọ́dọ̀. Wọ́n àárẹ̀ ẹ̀ṣẹ̀ torí pé ó dóyàn o. Àwọn tó dó wọ́n jọ agreement wọ́n jọ pay wọn ni wọ́n dẹ̀ mọ̀ pé ó record wọn. Ọlá gbogbo ẹni tó bá ti ṣe pè fún ọlá pé ó mú inú àwọn òbò tó dódùn. Wọ́n àárẹ̀ ẹ̀ṣẹ̀ torí accountability ti ọ́fíìsì wá ẹ̀sìn ọ̀rọ̀ bó ṣe run ọ́fíìsì ẹ̀ ní ọ̀pọ̀ kan dídò kan gọ́ọ̀mẹ̀ntì o. Kò dẹ̀ fáwọn mi rò pé àwọn pípù yẹn ń do nítorí owó wọ́n ń do torí wọ́n gbádùn ẹ̀ ni. Wọ́n tún gbé torí wọ́n ti gẹ́ẹ̀sì wọ́n ti rí gbogbo àwọn tó tún ó ti involve àwọn close government parastators ọjọ́ ń ṣe. Ṣáwọn yẹn do nítorí owó? Ṣé wọ́n do nítorí owó? Irọ́ exactly. Nítorí owó àwọn ọjọ́ ń ṣiṣẹ́ gbogbo ní picture kan tí gbogbo wọ́n jọ ya picture báyìí níwájú ọ́fíìsì pẹ̀lú àwọn. tó fi bí arrow méjì sí orí àwọn tó ti dó báyìí. Gbogbo àwọn tó ti dó nínú picture yẹn làwọn arrow yẹn. Mo ní. Bó ṣe ń lọ láwọn ministry nìyẹn ẹni sílẹ̀ mọ́ ni bàrà ọjà rẹ̀. Wọ́n yé claim. Wọn kò yẹn ògbùdọ̀ má kọjá mi olùgbàlà kì í ṣe orí àkúnlẹ̀ kan ń lọ́rọ̀ kò yẹn honestly fún àwọn wọn ò dó wetin. Níjà ni bọ̀bọ̀ yìí o Ọlọ́run. Ìkan ó dókan báyìí ó kàn rẹ́rìn bí ẹni tó ti ṣépè fún ni. Ó rẹ́rìn bí ẹni tí àgànná ṣe kọlù wọ́n ń do lọ́wọ́ báyìí ṣe ló kọ̀ ṣáà ń rẹ́rìn ṣá. Ọlọ́run ló mọjọ́ tó ti dóru okó yẹn gbẹ̀yìn. Ọlọ́run ló mọ bí ijọ́ tó ti do tó ti kanlẹ̀ bí àyẹn gbẹ̀yìn. Èmi ò bá wọn bú o. Mi ì dẹ̀ bá wọn blame ẹ̀. Mi ì lè sọ̀rọ̀ nípa olóyún yẹn nítorí wípé a lè establish bóyá òun gan kọ́ ló lóyún. Ní tí mo lè sọ lórí ọ̀rọ̀ olóyún ni wípé ìwọ ọkọ ẹ kò sí probability àbí possibility pé ìyàwó ẹ ò ní lọ dókò mi pẹ̀lú oyún inú ẹ̀ tó bá abandon ẹ̀ tó bá do. Tó bá abandon obìnrin torí tóbìnrin bá wà nínú oyún gbogbo abẹ́ ló máa ń yún wọn okó máa ń wù wọn dó especially tóyún bá ṣe dúró sí wọn lára gbogbo èyí tó bá nídọ̀ gbogbo ó máa yún ó máa rẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni pé kó dóko tó bá abandon ìyàwó ẹ nínú oyún mi ò lè guarantee ẹ pé wọn ò ní do mọ́ oyún o I'm telling you torí pé àtọ̀tọ̀ bá dà sí lára kò lọ sórí ọmọ tó ti form síbẹ̀ ó ti form síbẹ̀ so tó bó bá mọ̀ pé ó fẹ́ kó dó ìyàwó ẹ nínú oyún make sure wípé òun service ìyàwó ẹ èmi ò sọ̀rọ̀ nípa yẹn torí mi ò mọ̀ bóyá òun ló lóyún mi ì dẹ̀ mọ̀ kọ́kọ́ bọ̀ dó ìyàwó ẹ nínú oyún do ẹ rí pé obìnrin yẹn kò tó bá jẹ́ pé òun ló ní tó bá jẹ́ pé òun kọ́ ló ní there must be a reason má abandon ìyàwó ẹ nítorí pé ó ti lóyún ó bá abandon ẹ ó máa lọ dóko ń ta
wọ́n á dẹ̀ do àwọn ọkùnrin kan kọ̀ràn tó bá lọ kọrú Engonga wọ́n á do so èmi ò àwọn cousin dẹ̀kẹ̀rẹ́ wọ́n ìgbà míì gan nínú àwọn cousin ẹ̀ wọ́n ṣàmọ̀ pé cousin àwọn ni ìyàwó àbúrò ẹ̀ tó dó àbí ìyàwó cousin ẹ̀ tó dó má rule out bóyá wọ́n tiẹ̀ ti ń dóra wọn rí kó tó marry bóyá wọ́n ti ń dóra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ marry cousin ẹ̀ ó ń ṣẹlẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn gan tó wà nílé ọkọ bóyá wọ́n ti ń do tẹ́lẹ̀ nígbà tó wá délé ọkọ wọn ò wá dó wọn dáadáa wọn ò ríru okó yẹn náà fi wò pé no once débẹ̀ can always be débẹ̀ náà máa padà lọ fi do nǹkan tí mo kàn lè advice Engonga use protection máa protect ara ẹ̀ but tá bá rí àwọn òbò tó ń dó náà àwọn òbò tó ń neat ní gbogbo àwọn fùrọ̀ yẹn ló dúró re gbogbo. Lovers all over the world ẹ rí i pé ilé ayé yìí gbogbo nǹkan tí èèyàn fi kọ́gbọ́n ilé ayé náà ló máa báyàn so tẹ́ bá farabalẹ̀ wo fídíò ẹ rí i pé àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi àtọkùnrin àtobìnrin wọ́n pè wọlé wọ́n sọ̀rọ̀ so sista Yinka TNT náà àwọn náà dẹ̀ sọ perspective táwọn náà fi wo ọ̀rọ̀ yẹn gbogbo àwa tá a bá jẹ́ married men tàbí married women a ti máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú show yìí pẹ̀lú nǹkan tí ó rí lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Equatorial Guinea nípa arákùnrin Baltasar because àwọn èèyàn ṣì ń deliberate lé lórí lọ́pọ̀lọpọ̀ but kò síbi téèyàn ò ti lè rẹ́kọ̀ọ́ kọ́ so ẹ̀yin tẹ́ wo show ẹ jẹ́ ká mọ̀ comment ẹ jẹ́ ká mọ̀ opinion tiyín so we love you all, thanks for watching.